ẹ káalẹ́ sà. ẹ káalẹ́ sà. kí ni ó ṣẹlẹ̀? Orúkọ tèmi ni Alhaji Kehinde tí mo jẹ́ aṣojú Oriyomi HAMZAT farm ní gate. Wọ́n pè mí ni níjọ́ Saturday tó lọ wọ́n ní pé ọmọ kan bẹ nínú àgbàrá. ẹ jẹ́ ká rí ojú wọn. wọ́n ní pé ọmọ kan bẹ nínú àgbàrá ẹ̀jẹ̀ níbo ló wà wọ́n ní pé ní ọlọ́ọ̀dá so mo kàn pé aṣojú wa ní ọlọ́ọ̀dá coordinators so asápàdé níbẹ̀ nígbà tá a bá ó bá alẹ́ mi jẹ́ gan ó ti ń bleed gan kí ló dé kò sá lè sọ̀rọ̀ so ká tó débẹ̀ wọ́n ní pé àwọn ọlọ́pàá kan ti wá gbé tí wọ́n dá padà so aṣágbé hospital karùn-ún náà tó gbà lọ́wọ́ wa ní àkóbá ojú rin ọmọlólú hospital bẹ̀rẹ̀ ní bímọ ni so gbogbo ọ̀tá sáà ń bí kò sá lè dáhùn sáà ń sunkún ni aṣábà dókítà yẹn sọ̀rọ̀ pé ọ̀gá wa ló ní ká gbé wá ó sì gbà lọ́wọ́ wa wọ́n láwọn máa gba 350 kò sówó àwa wò pé tá a bá ní ká ti máa gbé lọ bòmíì kí nǹkan míì má lọ ṣẹlẹ̀ ó dá máa bá wa ṣe àwa lọ síbi tá a ti gbé yan a lọ gba ìtọrẹ àánú fún asáàrí bíi 45,000 gbà a padà síbẹ̀ ní alẹ́ níjọ́ yẹn náà aago 8:30 a lọ kó fún dókítà yẹn onígbà tá a ti dá akọ pé láti Àgídìgbò pé kò sí problem ká máa lọ ó wá di Sunday wọ́n sọ pé sàn yẹn fún before ká tó sọ pé sàn yẹn tán bá wa ṣe scan wọ́n ní pé ọmọ ti jáde kó ilé ọmọ pé so ilé ọmọ ti bẹ́ so ọmọ yẹn sá kù so àtàdùpẹ́ pé wọ́n bá wa rescue yà a lọ wo Sunday àbá àpò dókítà yẹn bá fún lógì nígbà òdi Monday náà àti lọ gbà tọrẹ àánú fún asáàrí 30,000 gbà àti lọ kó fún dókítà yẹn ó jẹ́ 75,000 nínú 350 so kókó bẹ̀ ni pé ó wá di lónìí nísìn asáàtì pera wa a rí 25,000 kó lọ ó jẹ́ 100,000 owó yẹn kó 250 so adẹ̀síwádìí rẹ̀ nígbà tó di Monday níbo ni ọkọ rẹ̀ wà ó ní òun mọ kókó ibi tó wà ọmọ Togo ni àwa ṣèwádìí wọn wá ń pe bàbá kan ní ọba Togo ní Bódìjà a lọ síbẹ̀ a lọ ṣèwádìí pé ọmọ báyìí yìí o sọ́sà rẹ̀ fún wa pé bí wọ́n ṣe máa ń wá káàkiri tí wọ́n lóyún tí wọ́n ò ní ẹni tó fún wọn lóyún nìyẹn so àṣàrí pé the best náà ni pé ká wá sí bíbẹ̀ ká lè sọ bí tí tá a bá a dé. bó wà ní báyìí ọmọ náà ńkọ́. ọmọ náà ti kú o ọmọ náà ti kú wà lọ́sípítù. ọmọ tí ó bí. ọmọ tó bí ti kú. báwo ló ń yẹn sì pọ̀ tó yẹ. kọ̀ǹdíṣàn tó ọmọ yẹn wà ní ó ti bleed gan so dókítà yẹn sì ya bá a ṣe gbé débẹ̀ dókítà yẹn ya scan fún ó test ẹ̀ ó fún láwọn oògùn kan ó ní tàbá ti lè san 350 pé ká máa gbé lọ pé n tó ti ṣe fún wa yẹn nítorí pé ọmọ yẹn ti kú sínú pé ọmọ yẹn ò mí pé so 50-50 ni ọmọ pé àwọn máa du ẹ̀mí ìyá nígbà tí wọ́n bá sọ pèsè yẹn dókítà yẹn jẹ́ kó yé wa rí pé ó ti bímọ báà náà rí tó yẹ pé operation tó tán ṣe fún ò tí ì jinná tó tún fi lóyún mi so operation tán ṣe fún yẹn ò tí ì jinná tó fi lóyún mi so dókítà sáré pé tó bá ti gbádùn pé àwọn ò fún lábẹ́rẹ́ family plan àwa béèrè pé ọkọ rẹ̀ ń kọ́ ó ní sọ̀díkì kan ni pé ilé ọ̀rẹ́ rẹ̀ ló máa ń mú un lọ àwa ṣèwádìí pé bàbá kan bẹ́ẹ̀ Bódìjà tán pè lọ́ba Togo àwa lọ síbẹ̀ bàbá yẹn ní láàṣẹ àlò lóyún tí wọ́n gbókò ọmọ wa bá tó yẹ pé òun gan ló ti fún lówó tí tó fi ra oògùn sáà pé the best thing ni pé ń gbẹ pé sẹ́tàwá gbá nìyẹn ká ṣe gbìyànjú fún un èyí tàbá gbẹ́njọ́ yẹn ni kò bá ti kú so àṣà ti 100,000 báyìí ó kù 250. ó kù 250,000. bẹ́ẹ̀ ni sà. àwọn olówó á pè yín gan. ní ibi tá a ti gbé yẹn títì náà gbé sí just ká tó dé Ọlọ́rundá ibẹ̀ náà gbé sí by the left so àwọn obìnrin yẹn wá ń sọ fún mi pé wọ́n wá ń sọ bẹ́ẹ̀ pé ẹ tètè máa gbé lọ Àgídìgbò Àgídìgbò ló lè bá yanjú tó wà nílẹ̀ yìí ẹni tí wọ́n á jálẹ̀ ń dàjí ni so bí wọ́n ṣe wá pé wọ́n wá pé kọ́létọ̀ wẹ́mà àwọn wá pè mí wọ́n wá pé kọ́létọ̀ Ọlọ́rundá so bá a ṣe gádà ara wa nìyẹn so bá a ṣe lọ rescue ẹ̀ nìyẹn. ọmọ olúwo ni. ọmọ Ìbàdàn. ẹ̀yin gangan. bẹ́ẹ̀ ni sà. ọmọ Ìbàdàn ni. mo láti wá rí owó tó kù báyìí o. a lọ bẹ̀ lánàá kódà gan lónìí gan ti lọ bá alága ọba Togo yẹn bàbá yẹn sàn sáré yẹn pé gbogbo wọn náà sàn mú wa pé kò sí nǹkan kan lọ́wọ́ òun àwa ò pé the best náà ni pé ká yọjú sí yín. láti jẹjẹ láti tara bọ̀ láti jẹjẹ. àwa ò lówó ńlẹ̀ báyìí o. láti jẹjẹ láti tara bọ̀. ọmọ náà ńkọ́ ọmọ tó bímọ náà ńkọ́. ó wà lọ́sípítù. kò tí ì wá òkè. abẹ́rẹ́ tó 12 ní dókítà yẹn ń fún ní ojoojúmọ́. ó ti yẹ kó nǹkan gan wá òkè. kódà kọ́ létọ́ Ọlọ́rundá yẹn gan òní nǹkan sì lọ gbógi fún tani kọ́ bá gbé ògì fún.
ó kàn sí gbóyún tiẹ̀ ní. ó gbóyún ni o ó gbóyún ni o oníṣòdìkì ló kún lóyún ní. ó gbóyún ni bó ṣe wà. àdèmọ sọdíkì ọ̀hún. àmọ́ o àti tírèsè Ọlọ́run bá yanjú ẹ̀ o. a ní ìdìrànlọ́wọ́ náà ni ọ̀gá. ẹ ní ìdìrànlọ́wọ́. bẹ́ẹ̀ ni sà a ní ìdìrànlọ́wọ́ ni. ẹ máa bọ̀ lórí alábàárò mi o bẹ́ẹ̀ sórí kọ́kọ́rọ́ alátẹ o. ó dáa sà. ẹ máa bọ̀ lórí alábàárò mi. ẹ ṣeun. kọ́kọ́rọ́ alátẹ tòun tàtẹ ní owó alátẹ tòun tàtẹ ní tètè gbogbo àbòǹdè lọ́rùn ṣàlàyé oníkálukú létí ní tiẹ̀ lára kọ́kọ́rọ́ alátẹ tòun tàtẹ ní owó alátẹ tòun tàtẹ. yé kọ́kọ́rọ́ alátẹ tòun tàtẹ ní owó alátẹ tòun tàtẹ ní tètè gbogbo àbòǹdè lọ́rùn ṣàlàyé. ẹja adóbìnrin lóhùn kó tètè máa lọ ẹja tètè dá lóhùn kó máa lọ ká tètè yanjú ọ̀rọ̀ tiẹ̀ ká tó lọ sọ́dọ̀ Royal Comfort ẹja lọ sọ́dọ̀ rẹ̀ ká tó lọ sọ́dọ̀ Royal Comfort. yé kọ́kọ́rọ́ alátẹ tòun tàtẹ ní owó alátẹ tòun tàtẹ ní tètè gbogbo àbòǹdè lọ́rùn ṣàlàyé oníkálukú létí ní tiẹ̀ lára kọ́kọ́rọ́ alátẹ. wàhálà tí Oríyọmí Hamzat àtàwọn Oríyọmí Hamzat fàmù gan fèsì ní sí. Ọlọ́run jẹ́ ohun rírù nǹkan bá àwọn tó dúró ń jọ mí ni. tẹ́lẹ̀ ìbá wa jẹ́ kó ti ń ṣe bẹ́ẹ̀ tẹ́lẹ̀ níjọ́ tí wọ́n bá wá rè é tí ò ṣe bẹ́ẹ̀ tẹ́lẹ̀ tó nídìí help àwọn èèyàn gan bóun ó ṣe sáré sí. tiẹ̀ lára no madam yẹn tá a fẹ́ fún lówó ni sẹ́yìn ni má. èmi ni sàn. kí lẹ sọ lórí ètò ìjọ sọ Friday. mo ní mo jẹ gbèsè pé gbèsè yẹn pọ̀. tẹ ní àwọn ọmọ yín tí mo ní kẹjọ máa ṣiṣẹ́ tí mo ní ara kí ni. obìnrin àkọ́bí tẹ ní ó yẹ kí n máa jọ jẹ́ ọ̀rẹ́ báyìí tí mo ní ọ̀rẹ́ náà ni wọ́n. ẹ̀yìn ní kí wọ́n máa ṣiṣẹ́ kẹjọ máa ra yín lọ́wọ́ tí mo ní kẹ́ fọkọ yín lẹ̀ ọkọ yín lẹ̀ ló mú gbé náà. bẹ́ẹ̀ni. bóòdù ṣe ẹ wá chẹ́ǹjì ṣébi lẹ wà ní atẹ́gùn àgídìgbò ti fẹ́ sí ẹ ti chẹ́ǹjì ọkọ yín kẹ́ bá wò yín lórí rédíò báyìí lálẹ́ nísìnyí ó lè mú ọ̀kadà kọ́ ọmọ ọ̀bọ̀ ìyàwó ẹ̀ wà ń bí o ọmọ yín kọ́ ó wà sà. èyí tó jóbìnrin yẹn ó wà. mo fẹ́ ká jọ yanjú ọ̀rọ̀ kan lálẹ́ yìí gbèsè ẹ̀yin lẹ́lẹ́ jẹ́ gbèsè 300,000 bẹ́ẹ̀ni. àbí bẹ́ẹ̀ni. tẹ́ kọ́kọ́ sọ bíi 5 million 10 million gbàtẹ́ padà bẹ́ẹ̀ tẹ́ padà sọ pé 300,000 ni now àní mo sọ fún yín lọ́jọ́ pé àní fún yín lówó àní bá yín san gbèsè àní bá yín san gbèsè ṣé gbé kinní kan lé láńtà làwọn owó yẹn. bẹ́ẹ̀ni. ìwọ tèmi ni pé ìyìn báyàn san gbèsè owó iléèlé ó bá sí 1 naira ló lé ìrìn bá yín san now kí wàá lè rò pé ẹ lè máa ṣe tẹ́ máa rí 5,000 safe 2,000 safe lọ́sẹ̀ lẹ́yìn tẹ́ bá jẹun tán. lẹ́yìn tẹ́ bá jẹun tán. irú business wo lẹ rò pé ẹ lè máa ṣe tẹ́ máa rí 2,000 safe lọ́sẹ̀ lẹ́yìn tẹ́ bá jẹun tán. irú provision yẹn gbà tí mo fi máa ń tà gbà yẹn. kúrò lórí provision ìṣe business yẹn tó níṣòro bí rẹ̀ ńgbọ́ ọba padà jẹun yóò tán tó jókòó lọ́ padà di provision. like food stuff nǹkan. food stuff irú food stuff o. rice ẹ̀wà rẹ́dọ̀ òróró àwọn oríṣiríṣi báyìí. lọ́mọ sẹ́fù 2,000 lóṣù ọlọ́sẹ̀ tọmọ rẹ ní ó sì jẹun. bẹ́ẹ̀ni sà. bẹ́ẹ̀ kọ́ there are some business you can do tí ó jẹ́ pé ó máa rówó ń bẹ̀ ṣùgbọ́n business òru ẹnu ọ̀jẹ̀ nǹkan kékeré kan ni kì í ṣe business ohun tó ń sọ yẹn bí ìgbà tó ti rówó tó yẹ ṣe business ni ìyá yìí inú ẹ̀rùn la wà yìí tó bá ń ta pure water tán ọmọ rẹ náà lọ́wọ́ lórí ẹ̀ tó ń gbé báàgì pure water gbé nǹkan kan lójoojúmọ́. ẹ pé lu ọbẹ̀. nǹkan kan tó máa ṣe. ẹ̀ka ni a máa jata. ìyẹn lè má jata kó mọ owó mú mi o. ìrà tó jẹ́nà sóòótọ́ ni aláàjì. bóyá rẹ̀ wúro gàgà kan yóò wá ta. nínú ata tó ní èwo ló wà ló kàn máa yànjú. èrò ti pọ̀ ń di omi. abára rẹ̀ ọba bá bẹ̀dẹ̀ ṣe tọrọ rárá níwọ̀n tó bu nǹkan ẹ̀ ló ṣe ṣe. Madam. tán. n tẹ́ ẹ sọ yẹn mi ò mọ bá ṣe ń ṣe tata yẹn I don't know. àlùbọ́sà ti dé. àwọn tó ń wà ní ata náà pọ̀ wọ́n mọ̀ ní wàá wẹgbẹ́.
ẹ bá rówó lọ ẹbí wàhálà wà náà nù. wọ́n ní wá wo ẹgbẹ́ kan wọ nǹkan kan nísìn kí ló rò pé o lè ṣe gbogbo tó ń sọ yẹn ò lọ wọn ta food stuff ta nǹkan kan o lè lọ mọ rọsàn kó mọ rajà oko. ọmọ ẹ̀yà jẹ́ tábà bẹ̀rẹ̀ wà tọ́ra rẹ̀ sí. kó mọ rajà oko pé pé ọ̀rà lọ́wọ́ olóko bó o ṣe ń gbé dọ́jà náà lọ́ta bó lé 1000 bó lé 500 tó o tún padà lóko bòmíì ọjà ìwàrí ọjà òǹdùndú ọjà akínyẹlé ọjà mọ́mú ọjà kìnnìtẹ́ káàkiri wọ́n ti nájà ń pagbo náà nísìn. kò ní rera tó bá ti rí tọ́pọ̀ ní. tó bá ti rí tọ́pọ̀ lọ́ra. tó bá rọwọ́ gbálẹ̀ kùkú adìẹ agbọ̀nwẹ́rẹ́ kò sí kankan tó kùtà. ó ní ìdá àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn for now láti wà stabilized. àníbọ̀ ọ̀pọ̀kọ rẹ kò ní nǹkan tí ó ṣe ìwọ náà ti sọ bó ṣe rí nísìnyí. ṣé wàá lọ rò ó torí pé owó tó fẹ́ san gbèsè tó fẹ́ san ọ̀sọ̀ọ̀sẹ̀ lọ́wọ́ àmọ́ fẹ́mi 2000 ọ̀sọ̀ọ̀sẹ̀ lọ́mọ fún mi 2000 gbogbo àwọn tó jẹ lówó ó dẹ̀ list ẹ̀ fún mi indẹ̀ pè wọ́n indẹ̀ sọ bá a ṣe máa sọ bá a ṣe máa san ṣùgbọ́n gbogbo èlé orí ẹ̀ wọ́n kọ́kọ́ stop ẹ̀ ná àkọ́kọ́ ṣiṣẹ́ lórí bí wọ́n ṣe stop èlé orí ẹ̀ ná tí wọ́n sì send account number tá a máa send owó sí wọn 50,000 lọ́wọ́ à ń lẹ̀ báyìí àwọn tá à ń sọ ohun ó sì ṣe díẹ̀ ó ṣe díẹ̀ níyàn bá bọ́ sọ́jọ́ dùndùn tọ́ra kókò tí wọ́n ṣẹ̀ wú dọ́jà tọ́ra báyìí ó bá ti ń dòjé náà ní ọ̀tá àwọn èèyàn ṣẹ̀ṣẹ̀ lélẹ̀ ni wò nídà àti lélẹ̀ bó ti ń ta fún ọ tó rí change díẹ̀ bẹ́ẹ̀ tó ti gboko bòmí lọ you need that now. okay sir. mo máa lọ mi máa ń pa gbogbo àwọn ọjọ́ kó yẹ bọ̀ mo máa fi lọ ṣó tí tán bá ti bá mi sọ̀rọ̀ nípẹ̀ mo ṣe lè ràn mí lọ́wọ́ mo máa padà wá ṣàlàyé pé mo ti gẹ́ẹ̀tì tí mo máa ṣe. lè máa ra gàrí gan látọ̀yọ́ ra gàrí àpò kankan bí ọba kí kóńgò bọ́tọ̀ wọn yóò ṣe o lè ṣe bísínẹ́sì tí kìíní yẹn ó jókòó tí ó pẹ́ tó bísínẹ́sì yẹn ó jókòó kalẹ̀ tó àmọ́ rówó díẹ̀díẹ̀ o lè ṣe so àwọn nǹkan tí mo rò nìyẹn o so àfihàn ní 50,000 naira yẹn báyìí mọ́gàjì cash lálọ́ àbí check ká mọ́ lo cash so ẹ̀dá account number ìròyìn account number gan àfàìmọ̀ kò mọ̀ jẹ́ pé bó bá ti ń débẹ̀ wọ́n mọ̀ yọ pé owó kan níjọba yìí o bí kẹ́ ẹ̀ tún dé báǹkì kó tún di gòbe so ẹ lọ dúró mọ́gàjì ó fún ní 50,000 tẹ́ mọ̀ á dẹ̀ jókòó á mọ̀ nítọ̀ rẹ̀ ní o tí ó fi nítumọ̀ o ẹ ṣeun o. ẹ ṣe sọ. kọ́ aláàtẹ̀ tó ń tàtẹ́ ní.